Lórúkọ Ọlọ́run alààyè ni a kí wa káàbọ̀ sí orí ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí, ọjọ́ ìsinmi kẹta ní Adventi. Májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè ni ẹ̀kọ́ Bíbélì tí a ti wò láti bẹ̀rẹ̀ ọdún yìí nínú ìjọ wa, ìjọ Anglican. Ìjọ àti májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè ní ẹ̀ka àkòrí tí a wà. Lónìí, a fẹ́ máa wo ìjọ Kristi, ohun tí ó jẹ́. Kí ni ohun tí ìjọ Kristi jẹ́ gan? Kí sì ni àwọn èèyàn sọ ìjọ Kristi dà? Fún ìjíròrò ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí, mo ní àwọn àlejò wa pàtàkì méjì táwọn jọjọ máa yànnàná ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ní ọwọ́ ọ̀tún mi bí, mo ní kan nínú àwọn màmá wa, Mrs. R.O. Adeboye láti Cathedral Church of Christ, ọ̀nà ńlá Ìlaro. Màmá, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣé sà. Bẹ́ẹ̀ náà ni ní apá àlàáfíà mi bí, mo ní kan nínú àwọn àǹtí wa láti ìjọ yìí bákan náà, Miss P.O. Edun láti Cathedral Church of Christ, ọ̀nà ńlá Ìlaro. Àǹtí wa, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣé sà. Ibi kíkà wa fún ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí, a ní ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 1 sí 5, ìwé ìfihàn orí 7 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 15. Màmá Adébóyè, ẹ bá wa ka ìwé Róòmù orí 12 yẹn. Nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́, ìtẹ́wọ́gbà, èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Kí ẹ má sì da ara yín pọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí ẹ paradà láti di titun ní ìró inú yín, kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé. Ǹjẹ́ mo wí fún olúkúlùkù ènìyàn tí ó wà nínú yín nípa oore ọ̀fẹ́ tí a fi fún mi, kí ó má ṣe ro ara rẹ̀ ju bí ó ti yẹ ní rírò lọ, ṣùgbọ́n kí ó lè rò ó níwọ̀ntúnwọ̀nsì, bí Ọlọ́run ti fi ìwọ̀n ìgbàgbọ́ fún olúkúlùkù. Nítorí gẹ́gẹ́ bí àwa ti ní ẹ̀yà pípọ̀ nínú ara kan, tí gbogbo ẹ̀yà kò sì ní iṣẹ́ kan náà, bẹ́ẹ̀ ni àwa tí a péjọ pọ̀ tí a jẹ́ pípọ̀, a jẹ́ ara kan nínú Kristi, àti olúkúlùkù ẹ̀yà ara ọmọnìkejì rẹ̀. Ẹ ṣé. Ìfihàn orí 7 ẹsẹ̀ 9 sí 15. Ẹ bá wa kà á. Lẹ́yìn náà, mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ tí ènìyàn kò lè kà, láti inú orílẹ̀-èdè gbogbo, àti ẹ̀yà, àti ènìyàn, àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun, ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì kígbe lé ohùn rara wípé, ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká, àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè 4 náà ká. Wọ́n wólẹ̀, wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà, wọ́n sì ń sin Ọlọ́run wípé, àmín, ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára àti ipá fún Ọlọ́run wa láé àti láéláé, àmín. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn, ó bi mí pé, ta lè àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun nì? Níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún un pé, Olúwa mi, ìwọ lé ó lè mọ̀. Ó sì wí fún mi pé, àwọn wọ̀nyí lé ó jáde láti inú ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n sì ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run, tí wọ́n sì ń sìn ín lé ọ̀sán àti lé òru nínú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà yóò sì ṣíji bò wọ́n. Ẹ ṣé. Èròǹgbà wa ní ọ̀sẹ̀ yìí ni láti túmọ̀ ìjọ Kristi àti àwọn àkóónú rẹ̀. Ìfáàrà. Ìjọ Kristi ni àgbájọpọ̀ àwọn onígbàgbọ́ tòótọ́ tí a fi ìpìlẹ̀ ìgbàgbọ́, ìbí láti inú wúńdíá, ìjìyà, ikú, àjíǹde, ìgòkèrè ọ̀run àti ìpadàbọ̀ nínú ògo ti Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà ayé sopọ̀. Ìyẹn àwa tí a wà nínú ayé, àwọn ènìyàn mímọ́ tí ó wà ní ààyè. Ó jẹ́ ìkórajọpọ̀ àwọn ẹni tí a ti rà padà, tí ó jẹ́wọ́ Jésù Kristi bí Olúwa àti Olùgbàlà wọn. Ìyẹn àwọn ẹni mímọ́ tí ó ti ṣẹ́gun, tí wọ́n sì ń sinmi nínú Kristi. Ara Kristi tòótọ́ kìí ṣe àwọn ènìyàn kan tí ó ń jọ́sìn lábẹ́ òrùlé kan náà gẹ́gẹ́ bí àwọn èèyàn ti rò lónìí.
wípé ohun tí a ń pè níjọ ni pé tí a bá ti rí àwọn àpéjọpọ̀ àwọn ènìyàn kan tó ń pariwo orúkọ Jésù, ṣùgbọ́n ohun tó jẹ́ ni wípé kí wọ́n jẹ́ àwọn ẹni tí ó ní ìbásopọ̀ pẹ̀lú ìbí, àjíǹde àti ìgbàgbọ́ wọn nínú ikú àti àjíǹde àti ìgòkè ọ̀run Jésù Kristi pẹ̀lú ìpadàbọ̀ rẹ̀. Tí ó lè jẹ́ àwọn mérò pé àwọn tí wọ́n fi orúkọ sílẹ̀ ní abẹ́ orúkọ ilé ìjọsìn kan pàtó, tàbí tí ó ń ṣe ìfẹnukonu kan náà nípa ohun kan tàbí ohun kejì. Ọlọ́run nìkan ni ó mọ àwọn tí ó jẹ́ onígbàgbọ́ tí ó ṣe yẹ fún ìjọba ayérayé. Gẹ́gẹ́ bí ìwé Tímótì kejì orí kejì ẹsẹ̀ 19 ṣe sọ wípé Olúwa mọ àwọn tí ń ṣe tirẹ̀, kí àwọn ẹnikẹ́ni tó ń pe orúkọ Olúwa kí wọ́n sá fún ìwà èérí. Ìbéèrè wa fún ìjíròrò lónìí ti ní àwọn àlejò wa pàtàkì tájú tó máa wo ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí. Lápá ọ̀tún mi bí mo ní kan nú màmá wa Mrs. R.O. Adeboye. Wọ́n ní lo àwọn ẹsẹ̀ Bíbélì tí a tọ́ka sí wọ̀nyí láti ṣàpèjúwe ohun tí ìjọ Kristi jẹ́. Kọ́ríńtì kínní orí 12 ẹsẹ̀ 13, Kólósè kínní orí 13 ẹsẹ̀ 14, Ìfihàn orí 7 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 15 gẹ́gẹ́ bí a ti kà yín. Gẹ́gẹ́ bí a ti ka àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, a rí wípé ìjọ Kristi túmọ̀ sí ìjọ tí a ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà, ní èyí tó jẹ́ wípé ó jẹ́ àwọn ènìyàn ọ̀tọ̀, àwọn tó ṣetán láti fi ara wọn jìn fún Ọlọ́run nínú ìrìn àjò ìgbàgbọ́, èyí tó jẹ́ wípé wọ́n dúró nínú ìyìn rere ti Kristi, tí wọ́n dúró ṣinṣin títí dé òpin, àti wípé ìjọ Kristi bákan náà sì tún jẹ́ àwọn tí ó gbàgbọ́ títí dé ojú ikú, ní èyí tó jẹ́ wípé wọ́n fara wọn jì nínú ìjìyà, nínú làálàá ayé yìí, láti fi ọ̀págun wọn lélẹ̀ lábẹ́ Kristi títí dé ojú ikú, ní èyí tó jẹ́ pé gbogbo wa yóò sì farahàn níwájú ìtẹ́ láti di ìjọ Ọlọ́run ní ìjọ òkè lọ́hùn. Ẹ ṣé, ìyẹn ni pé àwọn tí ó ti fayé wọn fún Jésù, tí a ti bámtísí sínú ẹ̀jẹ̀ àti àjíǹde ikú rẹ̀, pé kí a jọjọ parapọ̀ láti máa gbé ìgbé ayé wa ní ìfẹsẹ̀múlẹ̀ nínú ìgbàgbọ́ rẹ̀ nínú ayé yìí, àtàwọn tó ti sinmi nínú ìgbàgbọ́ yìí tí wọ́n ń retí ìgbàsókè àwa tá a wà nínú ayé. Gbogbo wa wọ̀nyí tí ó ṣetán láti ṣe ìfẹ́ Kristi tí dé ojú ikú, àwọn wọ̀nyí dá lè pè ní ìjọ Kristi. Ìbéèrè kejì, wọ́n máa bẹ àǹtí wa Sister Edun, wọ́n ní báwo ni èrò àwọn ẹni gbẹ̀fẹ́ kan nípa ìjọ Kristi ti rí ní ìgbà tiwa yìí. Gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé Kọ́ríńtì kínní orí 1 ẹsẹ̀ 9 dé 13, a rí pé ohun tí a rí lóde òní tó ń ṣẹlẹ̀ nínú ìjọ Kristi ó ti di àwàdà, ó ti di ohun ẹ̀fẹ̀. Ìjọ Kristi ti wá di ohun tí ó yẹ kí a máa lépa ìyìn rere, kí gbogbo wa kó lè di ara kan náà nínú ìjọ Kristi. Ó ti wá di ohun tí ẹlẹ́yàmẹ̀yà ń ṣẹlẹ̀, ó ti wá di ohun tí à ń sọ wípé èmi ò gbà tiẹ̀, ìwọ ò gbà tèmi, gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ ní ìjọ Kọ́ríńtì ní ìgbàanì, pé àwọn kan ní ti Àpólò, àwọn kan ní ti Pọ́ọ̀lù. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ń ṣẹlẹ̀ lóde òní nínú ìjọ Kristi. Ẹlẹ́yàmẹ̀yà, ojú ìṣáájú, ó ti wá di ohun tí à ń gbà láàyè nínú ìjọ Kristi lónìí, tó dẹ̀ yẹ kó jẹ́ wípé ìyìn rere Kristi ló yẹ kí a máa lépa, kí gbogbo wa kó lè di ara kan náà nínú Kristi. Ẹ ṣé, ara Kristi wo nìwọ jẹ́? Ṣé ẹni tó ń lépa ìyìn rere ni, tàbí ẹni tí ó ń fa ẹ̀yàmẹ̀yà àti èdè àìyedè? Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ìbéèrè kẹta, kí ni ohun tí Jésù fẹ́ fún ìjọ rẹ̀ gan-an? Gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé Jòhánù orí 17 ẹsẹ̀ 20 sí ẹsẹ̀ 23 àti Róòmù orí 12 ẹsẹ̀ 4 sí ẹsẹ̀ 8 yẹn, Màmá Adébóyè. Ohun tí Jésù fẹ́ fún ìjọ rẹ̀ nínú ibi tí a kà yìí, òun ni wípé Jésù fẹ́ kí ìjọ rẹ̀ kó wà ní ìṣọ̀kan àti kí wọ́n wà ní ìgbé ayé ìwà mímọ́, kí wọ́n gbé ìwà mímọ́ wọ̀ bí ẹ̀wù nínú ìwà, nínú ìṣe wọn gbogbo, ní èyí tó jẹ́ wípé yóò mú kí ìdàgbàsókè kó wà fún ìjọ rẹ̀ nípa ti ẹ̀mí. Ẹ ṣé, kí ìjọ kó wà ní ìṣọ̀kan, kí a ṣe ohun gbogbo ní ẹ̀kan láti jèrè ọ̀pọ̀lọpọ̀ ọkàn fún
Jésù Kristi sí ògo Ọlọ́run Baba. Ìbéèrè tó káàdì ìbéèrè ọ̀sẹ̀ yìí láti inú ìrírí rẹ jíròrò lórí bí ẹlẹ́yàmẹ̀yà ìjọ ṣe pàtàkì ipa lórí ìjọ Ọlọ́run lónìí. Gẹ́gẹ́ bí ìrírí tèmi, ìjọ tí ẹlẹ́yàmẹ̀yà bá ti ṣẹlẹ̀ àbí tí ó ń ṣẹlẹ̀, a rí àbí tí a bá fojú wò ó pé irúfẹ́ ìjọ náà kò ní lè gbèrú sí, kò ní lè tẹ̀síwájú sí, kò ní lè dàgbàsókè nínú ẹ̀mí, kò ní lè dàgbàsókè nínú ara. Àwọn ohun ìtẹ̀síwájú ìdàgbàsókè tó yẹ kó máa ṣẹlẹ̀ nínú ìjọ gan kò ní lè farahàn. Nínú ẹ̀mí, àwọn tó yẹ ká gbà wọlé sínú agbo Kristi gan, a ò ní lè gbà wọn, kò ní sí àǹfààní, kò ní sí àyè fún wọn, nítorí pé kò ní sí àyè fún ìyìnrere, nítorí pé ìjọ náà ti di òkú. Ìtẹ̀síwájú ò ní lè máa farahàn nítorí ẹlẹ́yàmẹ̀yà, èmi ò gbà tiẹ̀, àwọn kan ní ti Anglican, àwọn kan ní ti ìjọ báyìí. Nítorí pé ó ti ṣẹlẹ̀, a rí pé ẹlẹ́yàmẹ̀yà máa ń pa ìjọ, ó máa ń jẹ́ kí ìjọ kú pátápátá, ó máa ń jẹ́ kí ìjọ lọ sílẹ̀, ó máa ń fa ìfàsẹ́yìn wá fún ìjọ, kò ní lè dé lépa ara kan náà tó yẹ kí a máa lépa, tó yẹ kí a lépa nínú ìjọ Kristi. Ẹ ṣé ìwọ olùgbọ́ mi lónìí, bí a ti múra fún ìpadàbọ̀ Jésù Kristi, ṣé o wà lára àwọn tí ó sọ ìjọ Ọlọ́run di òkú? Àbò wà lára àwọn tó jẹ́ kí ìjọ Kristi kó máa ṣe ojúṣe rẹ̀ láwùjọ? Ronú rẹ lónìí kó o sì ronúpìwàdà. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àmín. Ìparí, àwọn ẹni mímọ́ ní ayé àti àwọn ẹni mímọ́ tí ó ti ṣẹ́gun ní ọ̀run ní ìjọ Kristi. Ẹ jẹ́ kí gbogbo wa tẹ̀síwájú láti máa tiraka láti wà lára àwọn ènìyàn mímọ́ ní ayé yìí kí a lè kà wá mọ́ àwọn ènìyàn mímọ́ ní ọ̀run. Fún ìrònú, ilé tí a fi ojú rí àti ẹlẹ́yàmẹ̀yà ìjọ lè pín ìjọ, ṣùgbọ́n ìgbàgbọ́ àti ìwà mímọ́ yóò mú wa ní ìrẹ́pọ̀. Àkọ́sórí wa fún ọ̀sẹ̀ yìí, bí a ti ń kí ẹ̀yin màmá wa tí ẹ bá wa darapọ̀ lórí ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí, mo gbàdúrà pé orí ọ̀fẹ́ Ọlọ́run yóò máa tó fún yín. Àmín. Ẹsẹ̀ àkọ́sórí wa fún ọ̀sẹ̀ yìí, Kọ́ríńtì kìíní orí 12 ẹsẹ̀ 13. Nítorí pé nínú ẹ̀mí kan ni a fara sí gbogbo wa sínú ara kan, ìbáà ṣe Júù tàbí Hélénì, ìbáà ṣe ẹrú tàbí òmìnira, a sì mú gbogbo wa nínú ẹ̀mí kan. Ẹ ṣé, èmi ni olóòtú ètò Ọpẹ́ Olúwa Ogunleye. Ẹ ṣé.